Ẹ̀yin èèyàn wa, ó mà ṣe o, ilẹ̀ ń jẹ èèyàn. Àwọn members TAMPAN, àwọn ni wọ́n wá bẹ ìdílé ALLWELL Adémọ́lá, àwọn ni wọ́n wá bẹ̀ wọ́n wò lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ náà níbi ọjọ́ mẹ́fà sẹ́yìn tí ó ṣẹlẹ̀ sí arábìnrin yìí. Wọ́n wá bẹ ìdílé rẹ̀ wò. Ẹ̀yin èèyàn wa, ìwọ̀nba tí ó kù kí ọdún yìí ó parí, wọn ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sí ẹnu ọ̀nà ilé wa o. A ò sì ní sin òkú ọmọ, a ò ní sin òkú aya, a ò ní sin òkú ọkọ, a ò sì ní sin òkú ọ̀rẹ́ pẹ̀lú. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣàrí wípé gbogbo àwọn àgbààgbà òṣèré ní Yoruba movie industry, púpọ̀ lára wọn ni ẹ̀rí níbí dé orí arákùnrin tí a mọ̀ sí Mr. Latin Bọ́lájí Amusa, tí ó jẹ́ ọ̀gá àwọn TAMPAN, tí ó jẹ́ TAMPAN president. Níbẹ̀ ni wọ́n ti wá ṣe àbẹ̀wò tí wọ́n sì wọ́n kọ tribute fún olóògbé ALLWELL Adémọ́lá. Púpọ̀ lára wọn ni ó jẹ́ wípé wọ́n sunkún gidi gan. Wọ́n wá ìkọmọ bíi gàrí níbẹ̀ yẹn. Àwọn tó dégù wọ́n dégù. Àwọn tí ó jẹ́ wípé handkerchief ni wọ́n fi nu ojú wọn, àwọn náà fi nu ojú wọn níbẹ̀ yẹn. Ẹ̀yin èèyàn wa, wàhálà ló ṣẹlẹ̀ báyìí. A ò mọ̀ wípé àwọn èèyàn nífẹ̀ẹ́ ALLWELL Adémọ́lá bí wọ́n ṣe nífẹ̀ẹ́ rẹ̀ nígbà tó wà láyé. Púpọ̀ lára wa ò mọ̀ wípé arábìnrin náà ó jẹ́ èèyàn gidi. Gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀ nípa ALLWELL Adémọ́lá, gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀ dáadáa nípa arábìnrin náà. Wọ́n ní arábìnrin yìí ó jẹ́ èèyàn tí ó jẹ́ wípé ó jẹ́ akíkanjú obìnrin. Ó ti la ọ̀pọ̀lọpọ̀ wàhálà kọjá ní títẹ̀ rẹ̀, ṣùgbọ́n kò give up ní ẹnu Yoruba movie industry. Ẹ̀yin èèyàn wa, a kò lè rí jù báyìí lọ, ṣùgbọ́n kí àdúrà máa lọ. Ẹ gbìyànjú láti tẹ àdúrà kan ránṣẹ́ sí ALLWELL Adémọ́lá àti gbogbo ìdílé rẹ̀ wípé kí Ọlọ́run kí ó wà pẹ̀lú wọn o. Ẹ̀yin èèyàn wa, ọ̀pọ̀rọ̀ kágbọ̀n, a ó tún máa lọ, ṣùgbọ́n ẹ̀yin la ó tún máa bá ní ọjọ́ mìíràn. Ó dàbọ̀, a kò ní rí jù báyìí lọ. Ìdílé gbogbo ọmọ rẹ̀ ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.